Go! àtijọ́ àti mú wọn kò ní ṣòro ẹ̀mí dókítà náà gùn fún wa ìlú Ọ̀yọ́ ní dàrú o. Ọya àgbẹ̀rú àgbẹ̀tì ọdún dúró ní. Àṣẹ. Àṣàwọ̀ àwọn àgbẹ̀yìn lọ́bọ̀ jẹ́ wọ́n mẹ́lẹ̀ gbẹ́ẹ̀dọ̀ wọn tí wá jẹ́ láti aládìlé pé aládọ́nà pè tí èrò burúkú sọ̀rọ̀ bí èrò ìgbà èrò bí ìyókù àwọn amáyéṣẹ́ ní àwọn ṣe bá ní dárò àwọn tíṣẹ́ burúkú bẹ́ẹ̀ lọ́wọ́ aṣàwọ̀ wọn báyìí o aṣẹ́gun wọn o.
Wálé mi kú ẹ̀ wọ́. Ẹ̀sùn kú ọ̀bẹ. Ẹ̀sùn jẹ́jẹ́. Ó ti wá gbà. Fúrúfúrú pẹ̀pẹ̀ gbogbo ìyọ̀ jẹ́ mọ́. Àṣẹ. Àṣẹ, 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 àṣẹ. Àkànlá òwe lè wù ní tó ní wá pé kọ́mọ́ kò wọ́n kàn ní tọ́lọ́kà bá wọ́n kọ́mọ́ kò wọ́n kàn ní tọ́lẹ́ bó bá ṣe nígbà bí bá ṣe nígbà bò ní jẹ́ bá kó wọ́n kàn ní lónìí ẹ̀bọ̀ wíwé olè ní jẹ́bọ̀ wíwé dá ọkùnrin akọ̀ṣẹ́ bọ̀ nípa débi kọjá dá. Àṣẹ. Àṣẹ. Ètò àtọ̀ wọn mi gbà sán. Àṣẹ. Àṣẹ. Àwọn ọmọlúwa fún kọ́mọ́ fi mí yàrá àṣẹ wọn ní dáná lórí ọ̀gá sọ̀rọ̀ Àṣẹ wá, àṣẹ wá. ọ̀dẹ́ pamọ́ kọ́mọ́ tẹ̀lé wọn jáde. Àṣẹ. Àṣẹ ọ̀dà àtẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ ọmọ abúlé márùn jẹ́ àwọn ọmọ owó tọjọ ọwọ́ bọ́ ọmọ ẹsẹ̀ tuntun pé àlọ́ mẹ́ta bá bùrọ̀ àwọn ìjọba. Gbogbo àwọn olùkọ́ àkọ́kọ́ wọn jà sórí ìjà pẹ̀lú ọ̀sẹ̀. Ẹni bá dá sókò tí ọkàn lọ́tọ̀ ni ó ti sùn pàǹtí ọ̀yà sókò. Gbẹ́sẹ̀ báwo yẹn bá dé ibi ní ìgbà tó bá wà. Wọ́n rọ̀ sí ìlú àwọn báyìí o. Ẹyin bàbá ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́. ó gbé lẹ́yìn. Tẹ́bẹ́ yìí lẹ́gbẹ̀ẹ́ lọ dí ìṣúná ẹgbẹ́ lọ́ta. Ẹgbẹ́ lọ́ta. Àwọn ti àwọn. Ẹgbẹ́ kalẹ̀ náà. Bẹ́ẹ̀ forí kan. Tó fi kàn, jó fi kàn, jó fi kàn, jó fi kàn. Ìdájọ́ fi kàn án. Ayé máa bọ̀ ẹni tó bá lórí ọmọ bọ̀ ní ìlú. Ẹ pọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kọjá ní mo fẹ́ jà á bí sẹ́yìn. Ẹ̀yin bẹ́ẹ̀ lórí kẹ̀kẹ́ ẹ̀gbọ́n síkà. Àga àbẹ̀rẹ̀ àṣọ fóònù yìí ó mo ti dábọ̀ fáìlì ayò ní fídíò. Ìyá yẹn ẹ̀ ẹ̀ yìí tó bá lọ́ọ́
Dókítà Amájì Olúgbàdúrà ló kó sákẹ́ bá kọ́ lórí. Yes, sir.